ọ̀fẹ́ mi tó fún ọ. Ó tó. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ tí kò lẹ́gbẹ́. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Mo kí wa káàbọ̀ lẹ́ẹ̀kan sí àkókò oore ọ̀fẹ́ fún ti òní. Ó jẹ́ ayọ̀ ọkàn mi láti pàdé yín lórí ìkànnì Seed of Life TV. Mo gbàdúrà wípé bí ọ̀rọ̀ Ọlọ́run ṣe ń jáde sí ayé yín lónìí lórúkọ ti Jésù, oore ọ̀fẹ́ tó tó láti rìnrìn àjò ayé kúrò kó yọ̀ǹda rẹ̀ fún yín. Gbogbo ẹ̀yin tí ọ̀rọ̀ yìí wá sí ọ̀nà iwájú yín, sí ìwòran ojú yín fún ìgbà àkọ́kọ́, ó jẹ́ ayọ̀ ọkàn mi láti sọ fún yín wípé ẹ fọwọ́ kan bọ́tìnì pupa tó ń bẹ ní abẹ́ fọ́nrán tẹ̀ ń wò lọ́wọ́lọ́wọ́ yìí. Èyí ni yóò fún yín láǹfààní láti máa darapọ̀ mọ́ wa nínú iléeṣẹ́ yìí ní gbogbo ìgbà tí ọ̀rọ̀ Ọlọ́run bá ti ń jáde. Èyí nìkan kọ́, àmì agogo tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ yẹn ẹ bá mi gbọ́ wọlé. Ó ní agogo tí ó mọ̀ rán yín létí ní gbogbo ìgbà tí ọ̀rọ̀ Ọlọ́run bá ti ń jáde láti ìkànnì sí etí gbọ́ yín. Orúkọ mi ni Ọ̀jẹ́fáyọ̀ Ọlálékan Matthew láti ìjọ Divine Presence Baptist Church Abomo Àpáta ní ìlú Ìbàdàn. Ẹ jẹ́ kí a gbàdúrà ní orúkọ ti Jésù. Ó tó àkókò láti gbọ́ ọ̀rọ̀ yín. Olúwa ẹ bá wa sọ̀rọ̀, ẹ rán ọ̀rọ̀ yín sí wa, ẹ fún wa ní òye ọ̀rọ̀ yín. Lópin gbogbo kórúkọ yín nìkan di agbéga, kí àwọn ọmọ sì di alábùkún fún Jésù Olúwa wa. Àmín. Mo ń kà fún wa láti inú ọ̀rọ̀ Ọlọ́run nínú ìwé Ẹ́kísódù orí 13 ẹsẹ̀ 17 títí dé ẹsẹ̀ 18. Ìwé Ẹ́kísódù orí 13 bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 17 títí dé ẹsẹ̀ 18. Ọ̀rọ̀ Ọlọ́run kà báyìí pé ó sì ṣe nígbà tí Fáráò jẹ́ kí àwọn ènìyàn náà lọ tán, Ọlọ́run kò sì mú wọn tọ ọ̀nà ilẹ̀ àwọn ará Filistia. Èyí ni ó ṣàyà nítorí tí Ọlọ́run wípé kí àwọn ènìyàn mi má bàa yí ọkàn padà nígbà tí wọ́n bá rí ogun, tí wọ́n sì padà lọ sí Íjíbítì. Ṣùgbọ́n Ọlọ́run mú àwọn wọ̀nyí lọ lé ọ̀nà ijù Òkun Pupa. Àwọn ọmọ Ísírẹ́lì sì jáde lọ kúrò ní ilẹ̀ Íjíbítì ní ìhámọ́ra ogun. Mo gbàdúrà wípé bí Ọlọ́run ṣe rán ọ̀rọ̀ rẹ̀ sí wa, ẹsẹ̀ wúrà wa ló wà ní ẹsẹ̀ 18 abala ha. Ṣùgbọ́n Ọlọ́run mú wọ̀nyí lọ ní ọ̀nà ijù Òkun Pupa. Lọ́pọ̀ ìgbà ohun méjì ló dájú tí mo sì fẹ́ kí ó máa wà ní ọkàn wa nígbà gbogbo gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, ká máa béèrè lọ́wọ́ ara wa ní gbogbo ìgbà àti ní gbogbo àkókò. Ọ̀nà méjì péré náà ló wà fún ẹ̀dá láti rìn ní ayé: ọ̀nà ara wa, ọ̀nà Ọlọ́run. Bí a bá rìn lọ́nà Ọlọ́run, á parí ẹ̀ sọ́dọ̀ Ọlọ́run. Gbogbo ìgbà tí ènìyàn bá ti ń rìn ní ọ̀nà ara rẹ̀, ó ṣeé ṣe kó parí rẹ̀ sọ́dọ̀ Sátánì. Ọ̀nà Ọlọ́run dájú, ọ̀nà èèyàn náà sì wà pẹ̀lú. Ṣùgbọ́n ìbéèrè mi tí mo fẹ́ kó máa béèrè lọ́wọ́ ara rẹ nígbàgbọ́ ni pé bí mo ṣe ń jáde tí mò ń wọlé, ǹjẹ́ mò ń rìn ní ọ̀nà tí Ọlọ́run fẹ́ kí n máa rìn? Ǹjẹ́ mò ń gbé ìgbé ayé mi ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run? Ọlọ́run ti fi àwọn ojúṣe kan lé wa lọ́wọ́. Àbá jẹ́ bàbá, àbá jẹ́ ìyá, àbá jẹ́ ọmọ, àbá jẹ́ ikọ̀ rẹ̀, àbá jẹ́ ọmọ ìjọ, àbá jẹ́ òṣìṣẹ́, àbá jẹ́ òṣèlú, àbá jẹ́ òṣìṣẹ́ ìjọba. Ọlọ́run ti fún wa ní ojúṣe kan láti ṣe. Gbogbo ìgbà tí èèyàn bá ti ń rìn nínú ojúṣe tí Ọlọ́run fún èèyàn láti ṣe, gbogbo ìgbà náà ni ti ń rìn ní ọ̀nà Ọlọ́run. Gbogbo ìgbà tí ènìyàn ò bá ti rìn nínú ojúṣe tí a fi fún láti ọ̀dọ̀ Ọlọ́run wá, irúfẹ́ ẹni bẹ́ẹ̀ kò rìn ní ọ̀nà Ọlọ́run. Ńṣe ló rìn ní ọ̀nà ara rẹ̀ tàbí ní ọ̀nà tó lè yọrí sí ìparun. Ohun àkọ́kọ́ tí mo fẹ́ kákíyèsí ní ẹsẹ̀ 17 bí mo ti kà fún wa pé ó ní ó sì ṣe nígbà tí Fáráò jẹ́ kí àwọn ènìyàn náà lọ tán. Mo wá wò wípé Ọlọ́run ó ti ń bá Mósè sọ̀rọ̀ wípé àwọn èèyàn yóò jáde o,
ṣùgbọ́n gbogbo ìgbà tí Mósè ti sọ fún àwọn ọmọ Ísírẹ́lì pé kí wọ́n lọ béèrè ohun tí wọ́n bá nílò láti béèrè lọ́dọ̀ àwọn aládùúgbò wọn, tí wọ́n sì ti béèrè tán, Ọlọ́run gangan fúnra rẹ̀ ó fọ́ lẹ́rán, ó ń wòran. Ṣùgbọ́n ní kété tí wọ́n jáde tán tí Fáráò yọ̀ǹda wọn, Olúwa rí ní ìkóríta wípé àwọn ọmọ Ísírẹ́lì ti ṣetán láti lọ sí ilẹ̀ ìlérí ayé wọn. Wọ́n ti pinnu, Ọlọ́run wá yọ sí wọn wípé yes, ẹ ti di ọmọ mi ní tòótọ́. Àkókò ní láti gba ìtukọ̀ ayé yín. Kì í ṣe ẹ̀yin lẹ́ẹ̀darí nínú ìrìn àjò yìí. Tí ẹ bá darí ara yín nínú ìrìn àjò yìí, ó ṣeé ṣe kẹ́ ẹ má dé ilẹ̀ ìlérí. Ọlọ́run wá gba ìtọ́kọ̀ ayé wọn, ó bẹ̀rẹ̀ sí ní darí wọn lọ́nà tó fẹ́ kí wọ́n rìn. Ohun àkọ́kọ́ tí mo rí bíbá yìí ni wípé Olúwa gba ìṣàkóso ìrìn àjò láti ilẹ̀ Íjíbítì lọ sí ilẹ̀ ìlérí. Ìbéèrè mi sí olùgbọ́ mi lákòókò yìí ni pé, ǹjẹ́ Ọlọ́run ti gba àkóso ayé rẹ pátápátá? Ǹjẹ́ o ti yọ̀ǹda ohun gbogbo fún Ọlọ́run pátápátá? Ǹjẹ́ Ọlọ́run ló ń darí rẹ? Ọ̀rọ̀ tó ń sọ, ìwà tó ń hù, bó o ṣe ń gbégbèsè rẹ lójoojúmọ́, ǹjẹ́ Ọlọ́run ti gba àkóso? Ǹjẹ́ àwọn èèyàn máa ń rí ọ nínú ilé Ọlọ́run? Àwọn èèyàn máa ń rí ọ gẹ́gẹ́ bí áńgẹ́lì, ṣùgbọ́n nínú rẹ lọ́hùn, ìwọ gan mọ̀ wípé o ò tí ì jáde tán. Ìwọ gan mọ̀ wípé o ò tí ì di ti Ọlọ́run tán pátápátá. Ṣùgbọ́n nígbà tí àwọn èèyàn wọ̀nyí tí wọ́n di ti Ọlọ́run tán pátápátá, Ọlọ́run fúnra ara rẹ̀ gan sọ̀kalẹ̀, ó wá gbàkóso, ó darí wọn lọ́nà tí Fílístínì tí wọ́n gbà lọ. Kí nìdí tí Ọlọ́run fi darí wọn sí àwọn ìdarí tí ó fi darí wọn ní ọ̀nà àwọn ará Fílístínì tó Ọlọ́run darí wọn? Ohun àkọ́kọ́ tí mo rí nínú ọ̀rọ̀ Ọlọ́run tí Ọlọ́run fi darí wọn, òun ni wípé Olúwa rí ọ̀la. Ó mọ ohun tí yóò ṣẹlẹ̀ lọ́la. Bí ìwọ náà bá lè yọ̀ǹda ayé rẹ fún Olúwa, Ọlọ́run mọ tí ó ṣẹlẹ̀ sí ọ nínú ìrìn àjò ayé rẹ, ó mọ tí ó ṣẹlẹ̀ sí ọ nínú ìrìn àjò ìgbéyàwó rẹ, ó mọ tí ó ṣẹlẹ̀ sí ọ nínú iṣẹ́ rẹ. Tó bá jẹ́ wípé Ọlọ́run ló yan iṣẹ́ yẹn fún ọ, Ọlọ́run ló ń darí rẹ. Bí ìpèníjà bá dé, Ọlọ́run ṣetán láti gbè ọ́ níjà. Ohun tó dájú nínú ẹ̀kọ́ yìí ni wípé bí Ọlọ́run ṣe darí wọn láti ọ̀nà tó ń darí wọn lọ, ohun àkọ́kọ́ tí mo fẹ́ kákíyèsí ni ayé tí Ọlọ́run bá ń darí kìí pàdánù orí ọ̀fẹ́ ìpèsè Ọlọ́run. Bí Ọlọ́run tó bá yọ̀ǹda ayé rẹ fún Jésù Kristi Olúwa wa, tí ìwọ náà yọ̀ǹda ohun gbogbo, ó ní pàdánù ìpèsè Ọlọ́run. Ohun àkọ́kọ́ tí mo rí ní bíbá ni bí Ọlọ́run ṣe ń darí wọn, wọn ò pàdánù ìpèsè Ọlọ́run, ìbáà jẹ́ nípa ti ààbò, ìbáà jẹ́ nípa ti ìtọ́ni, ìbáà jẹ́ nípa ti ìpèsè, títí tí wọ́n fi dé ilẹ̀ ìlérí. Ohun gbogbo ni Ọlọ́run pèsè fún wọn. Ọlọ́run kọ sí ìwọ náà láwùrọ̀ yìí. Bí ìwọ náà bá yọ̀ǹda ayé rẹ fún Ọlọ́run, tó jẹ́ kó máa darí ayé rẹ, ohun gbogbo tí o nílò gẹ́gẹ́ bí ọkùnrin, ohun gbogbo tó nílò gẹ́gẹ́ bí obìnrin, ohun gbogbo tó nílò gẹ́gẹ́ bí ọ̀dọ́, ohun gbogbo tó nílò gẹ́gẹ́ bí aya nínú ilé tó wà yẹn, Ọlọ́run yóò yọ̀ǹda rẹ̀. Ṣùgbọ́n tó nílò ní wípé ìwọ náà nílò láti jáde tán pátápátá nínú àwọn àṣà ìdílé, nínú àwọn àṣà abínibí, àwọn àṣà ìlú, àwọn àṣà orílẹ̀-èdè. O gbọ́dọ̀ jáde kúrò nínú wọn láti lè rí ìrànlọ́wọ́ Ọlọ́run gbà. Ohun àkọ́kọ́ mìíràn tí mo tún rí bíbá yìí ni wípé Ọlọ́run rí ọkàn ọmọ ọ̀la wípé àwọn ọmọ Ísírẹ́lì tí ń bá mú wọn gba ọ̀nà tí yóò rọrùn láti jẹ́ kí wọ́n dé ilẹ̀ ìlérí wọn. Ó ṣeéṣe nígbà tí ogun bá dìde, wọ́n wò pé àwọn ogun yìí lágbára jù fún mi, jẹ́ kí n padà sẹ́yìn. Ohun ẹlẹ́kẹta tí mo rí tí Ọlọ́run fi mú wọn gba ọ̀nà òkun pupa, ó ní wípé kí ìgbàgbọ́ wọn kó bá lè lóòrìn ní ọjọ́ ìpọ́njú. Ọlọ́run mú wọn rí ìyanu òkun pupa tó pínyà. Wá wò pé bí ẹ ń bá lè pín òkun pa níyà fún yín ní ọ̀nà tí mo mú yín lọ, kò sí ogun kan tí mi ò lè ṣẹ́ fún yín. Ó jẹ́ kí wọ́n rí dídára Olúwa. Ọlọ́run fi agbára rẹ̀ nínú ìrìn àjò ayé wọn. Ẹlẹ́ẹ̀kẹrin, ní rírìn ní ọ̀nà Ọlọ́run, ó ní pípa ọ̀rọ̀ rẹ̀ mọ́ ní àyà wa. Ní rírìn ní ọ̀nà Olúwa, ó ní pípa ọ̀rọ̀ Ọlọ́run àti àṣẹ rẹ̀ mọ́ ní àyà wa. Ìbéèrè mi sí ìwọ olùgbọ́ mi, ó ní wípé báwo ló ṣe ń gbọ́ràn sí àṣẹ Ọlọ́run tó? Tá a bá gbé ìgbọ́ràn rẹ sí orí òṣùwọ̀n, ṣé yóò ká Ọlọ́run lára lórí ìtẹ́
láti yanjú àwọn ìlàkọjá rẹ. Ẹlẹ́ẹ̀kẹfà, nígbà téèyàn bá ń rìn ní ọ̀nà Olúwa, oore ọ̀fẹ́ Ọlọ́run dájú. Nígbàkígbà tí ọmọ rẹ̀ Ọlọ́run bá ń rìn ní ọ̀nà Olúwa, oore ọ̀fẹ́ Ọlọ́run dájú. Ohun tí mo ṣàkíyèsí ní ẹsẹ̀ ìkejìdínlógún ni pé ó ní ṣùgbọ́n Ọlọ́run mú àwọn wọ̀nyí lọ ní ọ̀nà ijù Òkun Pupa. Àwọn ọmọ Éfésì sì jáde lọ kúrò ní ilẹ̀ Íjíbítì ní ìhámọ́ra. Ọlọ́run mú wọn lọ, oore ọ̀fẹ́ Ọlọ́run wà pẹ̀lú wọn. Mo wo òfin nígbà tí mo rí gbogbo ìlàkọjá wọn ní gbogbo ọ̀nà wọn. Ọlọ́run ló jà fún wọn, kì í ṣe àwọn ni wọ́n jà fúnra wọn. Ìwọ náà ti ń jà fúnra rẹ nítorí pé òun rìn lọ́nà ara rẹ ni. Ìdí ni tí ariwo rẹ fi pọ̀, ìdí ni tí ohun gbogbo kò fi yí padà, ìdí tí ohun gbogbo kò fi lọ. Bí ìwọ náà bá ṣetán lónìí láti jọ̀wọ́ ohun gbogbo sí ẹsẹ̀ Olúwa, láti gba ìtọ́ni Olúwa, láti lè jẹ́ kí Ọlọ́run darí rẹ, láti jáde kúrò nínú ẹ̀ṣẹ̀, láti jáde kúrò nínú àwáwí, láti jáde kúrò nínú ìṣènìyàn, láti gbà kí Ọlọ́run máa darí rẹ. Alàgbà Paul ló sọ nínú ọ̀rọ̀ rẹ̀, ó ní ayé mi tí mò ń gbé nísìn mò ń gbé nínú ara nítòótọ́, kìí ṣe èmi ni mò ń gbé, bí kò ṣe Jésù Kristi nínú mi, ìrètí ògo. Jẹ́wọ́ náà yóò gba Jésù láàyè láwùrọ̀ yìí, ní àkókò yìí, pé kó máa darí ọkọ̀ ayé rẹ, pé kó máa tọ́. Nígbà tí Jésù bá wọnú ayé rẹ, òun ló lè rìn ní ọ̀nà rẹ̀. Àwọn ẹni tí ó bá kú fún ẹ̀mí Ọlọ́run, àwọn tí ẹ̀mí Ọlọ́run ń gbé inú ayé wọn, àní Ọlọ́run yóò máa tọ́ ní ọ̀nà rẹ̀. Tẹ̀rí rẹ bá, jẹ́ kí a gbàdúrà. Bọ́ yóò tí ìfìgbà kan jẹ́wọ́ Jésù Kristi ní Olúwa àti Olùgbàlà rẹ, àkókò mìíràn fún ọ ní láti jẹ́wọ́ Jésù ní Olúwa àti Olùgbàlà rẹ. Mo wí tẹ̀lé mi báyìí wípé Jésù Olúwa, mo gbà ọ́ sínú ayé mi lákọ̀tún lẹ́ẹ̀kan sí i. Wá máa bá mi gbé, wá jẹ́ adarí ayé mi, wá jẹ́ olùtukọ̀ ayé mi. Láti òní lọ mú mi rìn ní ọ̀nà rẹ ní àrìnyè. Jésù Olúwa wa. Gbàdúrà ẹyọkan yìí, sọ fún Ọlọ́run wípé Olúwa, fún mi ní ẹ̀mí rẹ kí n lè rìn ní ọ̀nà rẹ. Àwọn tí ẹ̀mí Ọlọ́run bá ń darí, àwọn ni yóò lè rìn nínú ọ̀nà Olúwa. Àwọn ni Olúwa ni ó lè kọ́ ní ọ̀nà náà. Sọ fún Ọlọ́run, Olúwa fún mi ní ẹ̀mí rẹ, yọ̀ǹda ẹ̀mí rẹ fún mi láti mọ tọ́ ayé mi, láti lè kọ́ mi ní ọ̀rọ̀ tí màá sọ, láti lè kọ́ mi ní ìwà tí màá hù, láti lè kọ́ mi nínú àwọn ìṣe mi ní gbogbo. Jésù Olúwa wa. Fún àwọn ayé wọ̀nyí tí wọ́n pè yín sínú ayé yín lákọ̀tún lónìí, Olúwa sọ̀kalẹ̀ sínú ayé wọn. Rán ẹ̀mí rẹ sínú ayé wọn. Ẹ̀mí rẹ kó ràn wọ́n lọ́wọ́ ní ìjáde wọn, ní ìwọlé wọn. Ẹ̀mí Ọlọ́run kó máa tọ́ wọn. Gbogbo ogun tó lè dìde sí wọn ní ọ̀nà wọn, lórúkọ ti Jésù, Olúwa bá àwọn ogun náà wí. Ìlàkọjá tí wọ́n bá lè bá pàdé tó lè fẹ́ gbà wọ́n kúrò lọ́wọ́ ẹ̀yin Ọlọ́run, Olúwa ẹ yanjú rẹ̀ fún wọn. Ògo forúkọ Olúwa. Jésù Olúwa wa. Àmín. O lè darapọ̀ mọ́ ìkànnì yìí nípa títẹ àmì bọ́tìnì pupa tó ń wò lábẹ́ fọ́nrán tó ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí. Nígbà tó o bá tẹ̀, èyí yóò fún ọ lórí ọ̀fẹ́ láti lè mọ darapọ̀ mọ́ wa ní gbogbo ìgbà tí ọ̀rọ̀ Ọlọ́run bá ti ń jáde lórí ìkànnì Seed of Life TV. Bákan náà pẹ̀lú tẹ agogo ìránnilétí yẹn gbogbo ìgbà tí ọ̀rọ̀ Ọlọ́run bá ti ń jáde ní ìkànnì yìí, gbogbo ètò tí Ọlọ́run ní fún ayé rẹ, èyí yóò mọ rán ọ létí láti lè jẹ́ kí o lè mọ jẹ alábàápín ètò tí Ọlọ́run ní fún ọ. Oore ọ̀fẹ́ Ọlọ́run kó tó fún ayé rẹ.